أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين سيدنا محمد وعلى آله قدره ومقداره العظيم adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fa Ọlọ́run mọ́sá gbọ́pẹ́ wa lánàá Ọlọ́run àtàgbára rẹ̀ ọ̀rọ̀ ìmọ̀láfẹ́ sọ ń pa rẹ̀ lénìí lórí ìṣesí kan tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní tí mo rí lórí ọ̀rọ̀ náà ọ̀rọ̀ wo ni ọ̀rọ̀ anabi Dáúdà aleyhi salatu wassalam tí bàbá Mudiru Markaz bàbá dáadáa wọn ni tí wọ́n sọ nípa rẹ̀ ẹ̀rí nǹkan bá bí bàbá Mudiru Markaz sọ ń pa anabi Dáúdà wọn lèmi bìlífù pé ó ṣe rí tẹ́lẹ̀ nígbà kan nígbà tá a wà ní secondary school ọ̀rọ̀ bàbá ẹ̀dá kan bá mi ṣe ọ̀rọ̀ bàbá Mudiru Markaz nígbà táwa ń bẹ ní secondary school ìtàn tá a gbọ́ lẹ́nu àwọn tó jẹ́ Christian bọ́n ṣe gbé nínú Bible pé anabi Dáúdà tó ń pè ní David o wípé kí ni bí mi ṣe bìlífù ẹ̀ kọ́ra láti kékeré mo bìlífù pé ó gba ìyàwó ó níyàwó 99 ó wá gba ìyàwó ẹnìkan ó wá rán ọkọ rẹ̀ lọ sógun kódà a máa fi sọ̀rọ̀ ńgbà náà pé anabi Dáúdà ṣe àbí bí mo ṣe wá rí nítorí tí bàbá Mudiru Markaz tó wá gbé ọ̀rọ̀ yẹn jáde mo wá ní ọ̀rọ̀ eléyìí Kùránì ti sọ nǹkan míì Kùránì anabi Muhammad sallallahu alayhi wa sallam àìmọye nǹkan ní anabi tú pẹ́rẹ́pẹ́rẹ́ rẹ̀ nínú alukur'an tọ́lọ́run fi rán anabi nínú alukur'an for example nísìnyí ọ̀rọ̀ anabi Isa alayhi salatu wa salam àwọn tó jẹ́ Christian wa wọ́n bìlífù pọ́mọ Ọlọ́run ni wọ́n bìlífù pọ́mọ Ọlọ́run ni anabi Muhammad ntọ́lọ́run fi rán òun ni pé anabi Isa kìí sọmọ Ọlọ́run àti bẹ́ẹ̀ 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 lọ tábà lọ Bible ta compare sí ọ̀rọ̀ tọ́lọ́run fi rán anabi Muhammad nínú Qur'an but now ntí ó kọ́kọ́ wá jẹ́ ìgbà tí ẹ̀ tí mọ̀ dá sí ọ torí ọ̀rọ̀ wáàsí kan wà tí bàbá Mufti ti ṣe rí mo wà ń bẹ̀ ní 2017 mi ìrántí bóyá àwọn IOTB ni ó pe bàbá sí program bóyá College of Education bóyá College of Education ni as a member of Ababu yes èmi tí mo jẹ́ member mo jẹ́ chairman of elders Ababu yes kò sí program tí Tijaniya ọmọ ṣe ní Ìlọrin tí mi ò ní síbẹ̀ torí bàbá Yasin òun ni ó wà lára àwọn missioner IOTB bàbá Abdulrahman Abiyamọ missioner IOTB missioner Ababu yes bàbá Yasin Abdulrahman Yasin missioner IOTB missioner Ababu yes so kò sí nǹkan tó ń ṣe ní IOTB tí Ababu yes ò ní mọ̀ sí torí ọ̀pọ̀lọpọ̀ àwọn mẹ́mbà wa náà ni wọ́n tún jẹ́ mẹ́mbà IOTB so bí nǹkan yẹn ṣe rí nu so wíwá dẹ̀ mo ti gbọ́ wá sí yẹn ti pẹ́ lẹ́nu bàbá Mufti bóyá 2017 or 20 I don't know tí wọ́n ti sọ ọ̀rọ̀ yẹn but n tó concern mi jù tí mo fi sọ̀rọ̀ lórí ẹ̀ torí ìtàn oríṣiríṣi lèèyàn máa mú wá èyí tí ìbọn bá gbọ́ ni wọ́n bìlífù pé bó ṣe rí nìyẹn ìtàn táwa gbọ́ láwa tá a lọ sí skul tó yẹ pé àwọn tá a jọ wà ní skul ńgbà náà Christian ni ọ̀pọ̀lọpọ̀ wọn tá a gbọ́ ńgbà náà nípa nàbí David prophet David wọn ti ǹjẹ́ wọ́n ti ẹ̀ pé prophet ń bẹ̀ gà can't remember wípé ó níyàwó 99 ó wá rán ẹnìkan lọ ogun láti dé bá gba ìyàwó rẹ̀ kódà ó wà mẹ́mórì mi ńgbà náà tí àwọn náà máa fi sọ pé ìkàmọ́ ni o notice ti mẹ́nu Quran notice ẹ̀ ńgbà náà so ǹjẹ́ mi wá fẹ́ fàyọ ń bẹ̀ ni pé níjọ́ tí mo wá gbọ́ wá sí yẹn ní around 2017 or so mo wá ní ṣé nǹkan tí bàbá Mufti ń sọ ǹjọ́ correct báyìí mo wá lọ wo Quran mo wá ń kà lọ àmọ́ wá rí wípé ní ẹni tó fẹ́ gba ẹni tó ní ẹran 99 tó wá fẹ́ gba ẹran ẹyọ kan títẹ́ ni àwọn ènìyàn kó ẹjọ́ wá síwájú Ànábì ní nǹkan tí bàbá Mufti sọ yìí dàtí Sheikh Suleiman Al-Miskinu Billah ní tí wọ́n sọ yìí ọmọ correct lóòótọ́ mo wá yí ìròrí mi padà bó ṣe yẹ káwa mùsùlùmí tá a bá fẹ́ wá ìmọ̀ bó ṣe yẹ ká máa ṣe nìyẹn ṣe rí kó tiẹ̀ wá jẹ́ pé Fọdílátù Sheikh Suleiman Al-Miskinu Billah ṣẹ̀ṣẹ̀ wá ṣe késẹ́ẹ̀tì yẹn lórí wọ́n wà ní capacity as mufti Ìlọrin ṣe àwọn mufti náà ní kan máa yanjú nǹkan láti lè sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn kó tiẹ̀ jẹ́ pé wọ́n ẹ̀ṣẹ̀ ṣe ni kódà kó jẹ́ pé jọ́tẹ̀ yẹn gbé jáde yẹn ẹ̀tọ́ rẹ̀ tó gbé jáde nǹkan kò jẹ́ ká mọ déètì tí wọ́n ti ṣe tá a bá ń wò pé àwọn ti ṣe ti pé ẹnìkan àwọn oníyọ àwọn blogger àbí àwọn àfa àlẹ́ àmọ́ní àwọn náà lọ gbé síbẹ̀ Àríbídésí ló lọ gbé síbẹ̀ tí kìíní kankan tó lè máa wo péjì Àríbídésí yẹn dáadáa káàtì àwa sọ pé òun ló gbé síbẹ̀
àbí bàbá Sheikh Suleiman ẹsẹ̀ wá ṣe nígbà tí bàbá wa Fadilatu Sheikh Abibulayi Adam Al-Ilory ọlọ́mọsàbà sàlékún àlàáfíà fún wọn tí wọ́n sọ ọ̀rọ̀ kò sí ní tó burú ń bẹ̀. ńlá fi sọ pé kó kálukú tẹ̀síwájú nínú mà ìwọ tó ti jáde ní Markaz tẹ́tẹ́lẹ̀ padà sí Markaz. Mo fẹ́ fún ọ ní assurance kan lẹ́ni yunifásitì tí wọ́n dálẹ̀ ní Markaz yunifásitì yẹn ó wà standard gan. àwọn ọ̀gá mi University of Ilorin tí mo ti bá ṣiṣẹ́ rí pàápàá jùlọ registrar wọn ní Markaz lẹ́ni bàbá wa Alhaji Sayuti àfa ńlá ni wọ́n èèyàn ńlá ni wọ́n wá jẹ́ ọ̀gá tèmi níbi iṣẹ́ ní University of Ilorin tèmi wà yìí tí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí ọ̀gá mi ni Alhaji Sayuti ọ̀gá mi ni wọ́n tí wọ́n jẹ́ registrar University Markaz. Nígbà mo gbọ́ pọ̀ ní registrar University Markaz mo wá wọnú wẹ́bsáìtì Markaz mo wá compare rẹ̀ pẹ̀lú àwọn wẹ́bsáìtì gbogbo other university even motor bí wọ́n ti irú motor University of Ilorin tẹ́ sọ pé Probitas Doctrina motor ti Markaz ó fún mi ní thought provoking gbà kí ni wọ́n mìíràn tí wọ́n fi ṣeré torí pé a gbọ́dọ̀ mọ sọ wípé ní tí yàn bá wà nílé ẹ̀kọ́ ó gbọ́dọ̀ teach character and learning. nǹkan tí Markaz gbé kalẹ̀ mo ń bọ̀ lórí ọ̀rọ̀ Ànábì Dáúdà yẹn o tí mo torí reason tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ìwọ tó lọ sí Markaz tó wá jáde ẹ jẹ́ kọ́kọ́ yanjú ọ̀rọ̀ tí mo ń sọ fún nípa University Markaz. University Markaz tí wọ́n dálẹ̀ is one of the best lọ́wọ́lọ́wọ́ báyìí. ìwọ tó bá lọ lé kéwú Markaz tó bá lè lọ sí yunifásitì míì tí wọ́n dálẹ̀ àbọ̀mọ̀ rẹ ọba lọ yunifásitì kọ́ máa sọ fún ọ pé n ti ń ṣẹlẹ̀ rí padà sí Markaz kọ́ lọ kẹ́kọ̀ọ́ lárúbáwá ni wọ́n èkọ́. reason tí mi sọ bẹ́ẹ̀ ni pé béèyàn bá ní primary school certificate lọ́wọ́ ó sì lè compare ara rẹ̀ pẹ̀lú ẹni tó ṣe kíni tó lọ sí higher institution kódà bó ní bachelor's degree lọ́wọ́ ó lè sọ ó mọ̀ nǹkan kan until tó bá tó ṣe master's degree. ní master's degree wọ́n ti put ẹni tó consideration ló tún ti ní kó lọ sí research in an area of specialization. For example ní sí mobile learning lèmi ṣe ní University of Ilorin. in tí wọ́n ní mean pẹ̀lú research ni pé bí ẹnìkan bá sọ̀rọ̀ kan ẹ̀tọ́ ni kẹ́lòmíì ọ̀sọ̀ lé tó bá ṣe wípé tí ẹni tó sọ̀rọ̀ ń bá sọ ọkọ̀ bá ní tó ní lọ́wọ́ mu kódà wọn a máa ṣèwé wọn àfi takora wọn fi ń gbé ìmọ̀ jáde ni torí àwọn tí ń bọ̀ lẹ́yìn sórí ìmọ̀ èmi ṣe masters ní education and technology sórí ìmọ̀ ẹ̀ ń bá ń wádìí ìmọ̀ is either kó jẹ́ pé ìmọ̀ tó ń wádìí yẹn o bí lágbájá ṣe sọ yìí o ẹ̀yin ọmọ Markaz ẹ̀ máa gbọ́ o àtàwọn àfáà yòókù o àfáà tó lọ primary school lé kéwú padà sí Markaz o àfáà tó lọ secondary school lé kéwú padà sí Markaz University Markaz tèmi ń sọ fún yín yìí standard ni o. mo ti lọ website mo ti wo gbogbo nǹkan tí mo check everything one after the other ọjọ́ tí mo gbọ́ pé ṣe Fadilatu Sheikh Sayuti ní registrar tọ́jọ́ ọ̀gá mi University of Ilorin bí ọjọ́ yẹn ni mo lọ wádìí Markaz. University Markaz standard gan má kó ọ̀lẹ àwọn tó dàgbà bíi tiyín tí ní fẹ́ mọ dákọ̀ ọ̀pọ̀lọpọ̀ àmọ́ ń dákọ̀ ẹnìkan ẹ má bínú pé mo dákọ̀ yín afa Darul Naim ṣe bá ń wá sí Alikima University of Ilorin tó wá ṣe PhD wọ́n ṣe masters ìgbà tán ṣe masters wọ́n tún ẹ lọ wo lecture wọn ti yàtọ̀. ẹni tí ó tako afa Darul Naim ní ìsìn yẹn kí ló kọ bàbá yẹn máa ń sábà afa Darul Naim lèmi máa ń pè wọ́n ẹni tí ó bá tako nínú ìmọ̀ ní ìsìn tó ń múra dáadáa because ó ń gbé ìmọ̀ yẹn kalẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe kọ́ wa ní yunifásitì pé yẹn gbọ́dọ̀ máa gbé ìmọ̀ kalẹ̀. n tí màá fẹ́ ṣe ni pé tẹ́nìkan bá sọ̀rọ̀ kan ó yẹ kẹ́nìkan lè tó bá jẹ́ pò náà bá ronú dáadáa kó lè sọ pé ṣé n tí wọ́n sọ yìí sórí bẹ́ẹ̀ ó wà lọ ṣe kí ni o ó wà lọ ṣe research kí ni jẹ́ research ó rò pé research nǹkan tó le ni ó wà wádìí wò n tí wọ́n sọ yìí ṣé bẹ́ẹ̀ ni tó bá wá wádìí wò ìsídà kọ kọ̀nfàmù pé n tí wọ́n sọ yìí òdodo ni sọ̀rọ̀ Ànábì Dáúdà yẹn tí bàbá wa Mudiru Markaz sọ yẹn ìtànú bíbélì ní títírà kan bá dẹ̀wà tó bá sọ ń pa rẹ̀ èsì kí bàbá ó tún wá púfù ẹ̀ fún wa ṣé tí bàbá ṣe máa ń dá ọ̀rọ̀ kalẹ̀ mi máa ń láìkẹ̀ gan àmọ́ kìí ṣe wọ ní fẹ̀yìn tẹ́ ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ bàbá àbí wọ́ tó lọ́mọ sí Markaz tó jẹ́ student ibẹ̀ kí bàbá sọ ọ̀rọ̀ kan kọ́ wá ní counter opinion kọ́ mọ́ lè sọ fún bàbá pé a kò rí bẹ́ẹ̀
n tán pè ní ìmàláyé lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní kọ́ kọ̀ǹfàmù tẹ́nìkan ti sọ tẹ́lẹ̀ rí ṣé lóòótọ́ lórí bẹ́ẹ̀ àbí kò dìbọ́ǹkì ntọ́sọ pé ntọ́sọ yìí ò kò rí bẹ́ẹ̀ pẹ̀lú mọ̀ ìdí tí mi sọ pé kò rí bẹ́ẹ̀ rí ìdí tí mi sọ pé kò rí bẹ́ẹ̀ rí ìdí tí mi sọ pé kò rí bẹ́ẹ̀ rí bàbá Mufti Diyar kódà kó jẹ́ pé àná àbí jẹta àbí jẹrin ni wọ́n bá sọ̀rọ̀ ànábì Dáúdà yẹn tí èyí ṣe pé láti 2017 àbí 20 kìíní kan ni wọ́n ti ṣe is in order tí ò sí iyèméjì ń bẹ bàbá Mudiru Markaz láwọn làwọn kọ́ wọn kí ó àwọn ẹbẹ bá kọ́ wọn kí n tẹ́ kọ́ wọn náà wọ́n ń gbé jáde yẹn náà ṣe Markaz Ta'limul Arabi wal Islami ni Markaz Ta'limul Arabi wal Islami Quran ṣe èèyàn lè yọ Quran kù nínú kíni kó yọ Quran kù nínú mọ̀ ìmọ̀nù Quran ó kọjá bẹ́ẹ̀ so kì í ṣe ìwọ ní kọ́ mọ kí ó sọ pé ń tá àáfà wí o tó o bá ti bú àáfà yẹn bàbá Mudiru Markaz gan sọ fún andó ní pé tí n bá sọ̀rọ̀ kan tẹ́ bá rí pé n tí mo sọ ò rí bẹ́ẹ̀ má wulẹ̀ bú mi má sọ̀rọ̀ tí ò dáa sí mi mú ọ̀rọ̀ tiẹ̀ wá káwá gbé e jáde káwá kọ kọ̀ǹpíà sí tèmi kéèyàn sọ pé n tá àáfà rẹ sọ kò ráì kì í ṣe pé láì kọ́ sọ pé kò ráì tó pé n tí àwọn bàbá wa sọ yìí o bó ṣe rí bẹ́ẹ̀mi ṣe rí sínú kíní ni o ìtẹ̀síwájú ìmọ̀ ni mo fẹ́ fún yín ní example kan níjọ́ tí mò ń ṣe masters mi ní University of Ìlọrin níjọ́ tí mò ń ṣe masters mi ní University of Ìlọrin kẹ́ ẹ̀ tètè round up kíní kẹ́ ẹ̀ fi lè mọ̀ pé èèyàn lè sọ fún ọ̀gá èèyàn pé ẹni tó kọ́ èèyàn pé kò rí bẹ́ẹ̀ mo ń ṣe masters professor kan máa dákọ̀ wọn professor M.O. Yusuf mo wá wọlé nígbà tí mò ń ṣe presentation professor M.O. Yusuf mo wá jókòó tans tí wọ́n ń ṣe presentation professor M.O. Yusuf wá wọlé professor M.O. Yusuf mọ̀ mí bí ẹni mo ohun kan tí mo kọ́ wá prof torí pé ìwọ ló lọ ṣe research tó kọ́ wá yẹn ìwọ ló ní àwọn ọ̀gá ọmọ wa sọ pé eléyìí tó kọ́ yìí kò rí bẹ́ẹ̀ eléyìí ṣàlàyé bẹ́lẹ̀ ṣe rí ṣàlàyé bẹ́lẹ̀ ṣe rí ṣàlàyé ọ̀gá wa sọ wípé ní tí mo kọ́ ń bì àwọn ọ̀gbọ́rí mo sọ ìtọ́ báyìí pé mo ṣe mistake pẹ̀lú bí mo ṣe sọ tọ́rọ̀ ga lè gbọ́ ọ̀gá máa ń gbọ́ wá sí ọ̀gá wa ní ọ̀gbẹ́ bó mo ṣe lọ mú irú nǹkan báyìí wá mo wá sọ fọ́gà pé tí mo mú wáyé ó dá mi lójú bẹ́ẹ̀ ló ṣe rí gbogbo yẹn ní hahaha ń bá professor tọrọ pé tí wọ́n bá ti ń sọ̀rọ̀ yẹn máa ń dákẹ́ ni ẹ̀ mọ̀ sọ pé bẹ́ẹ̀ ni mo lè mi ò lè sọ pé bẹ́ẹ̀ ni torí tí mo fi ọ̀sán àti òru mi kọ kalẹ̀ tó dá mi lójú mo kà láì mọ iye ìgbà kí n tó déwájú wọn is the topmost professor ní educational technology topmost professor ló sì kọ́ wa ó kọ́ wa ní undergraduate ó kọ́ wa ní masters ìjọ tó sì ń kọ́ wa tí mo jòkó báyìí tí mo ń wo bí ṣe ń kọ́ wa ní mobile bí wọ́n ṣe ń fi Google Classroom ni wọ́n fi kọ́ wa mi ọ̀gbọ́rí ìjọ yẹn mo ti ní interest níbi mobile learning ara wọn náà mo ti kọ́ ìgbà tí màá wá ṣe masters mi wá lọ ṣe lọ́dọ̀ Professor Nasaya bàbá wa wá ń jọ náà I think it was àbí àti become didi ní wọ́n wá jókòó báyìí náà wá ń béèrè question lọ́wọ́ mi ọjọ́ yẹn tough fẹ́ tó bá wà mẹ́ ọjọ́ yẹn tough wọ́n ń béèrè question mo sì ń dáhùn ó dé stage kan wọ́n ní akíní kan kìíní mo ní no ọ̀gá o tẹ́ bá ti pé nǹkan tẹ́ ti ń lò tẹ́tẹ́lẹ̀ rẹ̀ tẹ́mi gbé wáyé ó wà òkè o àwọn yẹn ní wọ́n sọ bẹ́ẹ̀ ní tí prof bá ti sọ náà lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ṣe PhD lọ́wọ́ o ṣe é rí wọn ọmọ orí tó bá ti dénú exam a sì jọ proof ẹ̀ bàbá sì dìde wọ́n lọ check ní tí mo sọ wọ́n dẹ̀ rí tó bá ṣe wípé nǹkan tí mo sọ yẹn ò rí bẹ́ẹ̀ yóò padà wá fagilé yóò ní kí n lọ tó kọ àmọ́ ńgbà tó rí pé ó rí bẹ́ẹ̀ a leader must be a teacher gbogbo ẹ̀yin àfà ọmọ kéwú yín ò gbọ́dọ̀ sọ̀rọ̀ fún yín ẹ ti sọ ọmọ kéwú dẹrú kílẹ̀ mọ̀ sọ ọmọ kéwú dẹrú sí bàbá Mọ̀lánà Sheikh Alhaji Abdulrasaq àwa máa lọ sọ sí bàbá létí kódà lójú agbára lọ fún bàbá létí pé àkàǹkàlà ọ̀rọ̀ tẹ́ fẹ́ dá sí ẹ̀ mọ́ dá sí o báyìí ló ṣe rí o Ọlọ́run dáríjì mí pẹ̀lú nǹkan tí mo sọ bàbá wa sọ fún mi yìí pé ẹ lọ máa katira ẹ máa lọ katira tó jẹ́ nìkan bá pàdé yín lóde tó bá sọ nǹkan fún yín kọ́ mọ́ ní òsì yín tí ọba wa ní òsì yín ìmọ̀ yín ó lékún èwo wá ní kí èèyàn sọ pé ọmọ Markaz lòun kó nítorí pé Sheikh Suleiman ní Kíjìpá ó sọ̀rọ̀ ànábì Dáúdà ọ̀rọ̀ tó wá sọ ó yàtọ̀ sí tí Mudiru sọ kọ́ máa wá wọ́takọ́ta fún Sheikh Suleiman ní Kíjìpá kọ́ wà lójú agbóhùn olùdí kọ́ máa sọ fún yàn pé ìwọ lágbájá tó tá bá dápẹ́ ẹlòmíì nísìn yóò rò pé òun popular yóò rò pé òun jẹ́ pàtàkì kan ni tẹ́lẹ̀ mi yóò kàn mọ́ ṣe wá sí tó kàn mọ́ sọ̀rọ̀ jágbájágbá ìwọ lágbájá yín tàmọ̀dò tó bá jẹ́ pé ọmọ Markaz ní ẹni tó bá ti sọ̀rọ̀ tí ó bá ti tako Mudiru ẹ má bà ṣe wáì
àìmọ̀kan ni wo level ibi tó wà lọ kàwé sí Markaz ti dá yunifásitì kalẹ̀ ẹ lọ bẹ̀ àwọn lecturers tí wọ́n gbà sí Markaz ní yunifásitì Markaz àwọn lecturers tí wọ́n gbà síbẹ̀ àwọn èèyàn tó rí wọn kí tó lọ́pọlọ ni mo wo profile àwọn lecturers wọn mo lọ wo profile àwọn lecturers wọn gbogbo nǹkan tí wọ́n kọ síbẹ̀ kódà mo sọ pé lẹ́ẹ̀kan pé mọ́tò Markaz nígbà tí mo wò ìmọ̀ kó dúró lórí kárátà nílẹ́ni ìmọ̀ kó dúró lórí pé gẹ́gẹ́ bí logo University of Ilorin tó sọ wípé ní kìnní kan láni ẹ má bínú àwọn yóò sọ pé kí ló dé tí mo fi ṣe báyìí àwọn ọ̀gá wa gbọ́dọ̀ gbọ́ pé mo ṣe ẹ̀rí nǹkan báwọn so Markaz tá à ń sọ yìí wọ́n ti gbé yunifásitì kalẹ̀ tó o bá jágbàlagbà lọ kàwé má wọ́ta kọ́ta fún mùdírù Markaz mọ́ mùdírù Markaz lè mọ̀ wọ́n mọ̀ bí wọ́n ṣe solve issue wọn ṣebí náà ni mùdírù sọ pé mo kọ́ ẹ ní kíláàsì inú wo sì dùn bàbá mùdírù Markaz tírú ẹ̀ bá ṣẹlẹ̀ nígbà míì mo bẹ̀ yín torí ànábì wa Muhammad torí tá a bá sọ̀rọ̀ ẹlòmíì ó sọ pé kódà tí n bá débò mi mo máa ń hide identity mi ni èyí téèyàn máa ń jókòó níwájú mòlúdì ní ìsìn máa kàn rọra jókòó sẹ́gbẹ̀ẹ́ kan máa máa wò báyìí máa máa wo nǹkan tí ń lọ torí ẹlòmíì fẹ́ lè máa nà ẹ́ bó lẹ́sẹ̀ máa nà yẹn nítorí mùdírù bó lẹ́sẹ̀ máa wọ́ta fún yẹn nítorí mùdírù ti sọ pé táwọn bá sọ̀rọ̀ káwọn èèyàn sọ̀rọ̀ lé mùdírù sì mèsì wọn ẹni torí wọn pé ni kódà kó jẹ́ pé níjẹta ní sí Sùlẹ́mọ̀ Oníkìjìpá sọ̀rọ̀ tó fìfì ọ̀rọ̀ alukurani ọ̀dà sí ń tọ́ sọ nínú kurani tó kóòtù nínú kurani ẹ̀ sí kò rí bẹ́ẹ̀ ni exactly tí ń bẹ nínú kurani nìyẹn ìtàn àwọn Christian ni pé ọgbàyàwó oníyàwó 19 ọgbàyàwó ẹnìkan tí ń bẹ nínú Bible bó ṣe rí nù èmi náà bìlífù ẹ̀ nígbà tá a wà ní secondary school so ọwọ́ aka primary nílé kéwú wọ́n bínú torí Ọlọ́run kéèyàn lọ ka primary nílé ká àwọn ọmọ wa náà ti kà á wọ́n ti kà á ọka secondary nílé kéwú ọwọ́ ajáde ẹlòmíì ka JSS nílé kéwú ọwọ́ ajáde òun fi ààrẹ kọ̀m̀píà nínú àwọn míì tí wọ́n ka primary tí wọ́n ka JSS àbí tí wọ́n ka SS nílé kéwú yìí ẹlòmíì ọpọlọ rẹ̀ pé mo lè máa dákọ̀ àwọn èèyàn tán bá ń ṣe wá sí ẹ wo bàbá wa kí ló kọ bàbá yìí ní ọ̀nà ọ̀dọ̀ wa ń bì bàbá wa kí ló kọ rẹ ti jẹ́ Sohibul Bayan yóò máa sọ̀rọ̀ yóò sì fara bá ò ní fẹ́ kó dákẹ́ ọ̀rọ̀ pẹ̀lú fact wọ́n pọ̀ bẹ́ẹ̀ bàbá wa Ìmáàmù Ọ̀fà gbogbo wọn tẹ́ ń wo kò sẹ́ni tó ní wọ́n bá mọ̀ mí gan òkèèrè là ń wúra wa tí n bá kọjá wọn bàbá ṣe Sohibul Bayan nǹkan ju ọ sí wọn báyìí ni torí mi àmọ́ la àdúgbò wọn ní kíní ọ̀tán mi ò ní ìpèsè pé bóyá mo ń tọ́jú ilé ẹnìkan kí lọ kéwú sí kò sí aburú nínú kọ́mọ ta ni ọ̀fẹ́ kọ́mọ kí òun wá dàgbà ẹ wò báyé ṣe rí nìsín ṣé ń tẹ̀yìn kọ́ níléèwé làwọn ọmọ yín kọ́ sẹ́yìn máa ń dán pé ń jẹun sí tí ń táwọn ọmọ yín kọ́ níléèwé lẹ́kọ́ mo lọ sí Darul Kitabu As-Sunnah náà ní kọ́lọ̀mbà àṣàlékún orí fún bàbá wa Fọdílà Sheikh Bandoma sífì mọ̀mọ́ Àbújá mo lọ sí ibi ṣàhádà tí wọ́n ṣe lọ́dún kan tí mo lọ àwọn ọmọ wọn mò ń tẹ́sítì intelligent wọn bí mo jókòó sí ọmọ tí mo tẹ̀lé wá ìkànnà àwọn mùrídì wa ní sáwíà ni àfà Hasan ni mo tẹ̀lé lọ àti àfà oníkùránì àwọn tí mo ti tẹ̀lé lọ bẹ̀rí nìyẹn àti wọ́n pọ̀ bẹ́ẹ̀ mo wá máa ń tẹ́sítì àwọn ọmọ yẹn wò mo tẹ́sítì intelligent wọn wò they are very intelligent wọ́n lè mú further tí wọ́n tún lékún nù mà bọ́ọ̀ bá lè lọ Markaz tó lè lọ lé kéwú Markaz lọ sí yunifásitì mi ní Ìlọrin bí a ní Arabic and Islamic Studies unit ń bí má wọ́ta fún òdìrú má wọ́ta fún Markaz ẹ̀tọ́ ni kó sọ̀rọ̀ kí àfáà àgbà ó sọ̀rọ̀ kí ọmọ tí ó bá kọ́ ń kéwú sọ nǹkan míì àbí kó sọ ọ̀rọ̀ tí wọ́n kọ́ Kùránì kó gbé kalẹ̀ kó wá wọnú ẹ̀ kó máa wá wí pé ntọ́lọ́run wí ní ìtànà bí wíre tíra yìí tẹ́ ẹ kọ́ mi nínú tíra báyìí tí ẹ wíre akaramọ́kàlá yìí tẹ́ ẹ wíhùn kò rí bẹ́ẹ̀. èwo ni káà kí ṣèwọ̀ ọmọ wa ṣe pé gbogbo ẹni tó bá ti sọ pé níta bá ti sọ ò rí bẹ́ẹ̀ ọlọ́run kọ́ dá sẹ̀ríà fún sẹ̀ríà wo lọ fẹ́ kọ́ lọ́n dá fún iṣẹ́ rẹ̀ ọ̀dánù ọ̀fẹ́ lẹ́yìn nu lẹ́yìn nu ntọ́ bá sọ ntí wọ́n máa ń sọ ntọ́ bá ti sọ lọ́wọ́ níjọ́ tí mo tẹ̀mí àti Professor mo Yusuf mo sọ́rí láti máa dákọ̀ wọn lórí bí tí mò ń bá wọn jiyàn ọ̀gá dìde wọ́n sì wọlé lọ wọ́n wọ ọ́fíìsì wọn lọ wọ́n dẹ̀ lọ wo kinní ẹ̀ wọ́n dẹ̀ àwọn àṣẹ̀ṣẹ̀ sọ fún mi pé nǹkan tó lò yìí
lóòótọ́ ni ọ̀dà púpọ̀ ṣùgbọ́n a kì í lò ní educational technology ní health unit níbi tó bá jẹ́ pé ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa ètò àlàáfíà àwọn tó ṣe research lórí ètò àlàáfíà àwọn ni wọ́n máa lò èmi sì ti mà tẹ́lẹ̀ mo máa gbé wọ́n ni mo sì ń sọ fọ́gà yìí pé ní ó ṣe wá jẹ́ wípé ní ẹyọ kan náà láàmú wá lò láti jó ní ẹ jẹ́ ká máa lo tàwọn èèyàn náà wọ́n ní kì í ṣe pé kò relevant so what I'm telling you ni pé lọ kẹ́kọ̀ọ́ sí kẹ wá déta kẹ mọ́ wá sọ fáwọn èèyàn pé gbogbo ẹni tó bá ti ṣe wá sí kí sí mòdìrú bá ti sọ̀rọ̀ kan ẹ̀ ń bá ti wá gbé Al-Qur'ani tó gbé evidence jáde tí fi ń sọ̀rọ̀ kẹ máa wá sọ wípé ní kò gbọ́dọ̀ sọ nǹkan mi tó tako tí mòdìrú bá sọ mọ́ èébú làfẹ́ ẹ má bú èbú àwa ń kẹ́kọ̀ọ́ ṣé Sùlẹ́mọ̀ ní kí ti bọ́ lẹ́bi nítorí inú Kùránì ni nígbà tá a wà ní secondary school àwa tá a lọ tá a mingle pẹ̀lú àwọn tá a lọ sí secular school tó jẹ́ pé Muslim and Christian ní bẹ́ẹ̀ ìtàn tá a bìlífù náà ni pé Ànábì Dáúdà ìyàwó 99 lóní wọ́n ti gba ìyàwó rẹ̀ kó lè mí náà ti fi sọ̀rọ̀ rí torí MSS láti kékeré mi tí mo ti wọ school báyìí class 1 tí mo ti wọ school báyìí ni mo ti ń ṣe wá sílẹ̀ MSS ní tiẹ̀ mọ́ kí ó kápá mo ti ṣe wá sílẹ̀ MSS rí nígbà mo wá gbọ́rọ̀ yẹn lára bí 20 kìíní kan wá ní àbẹ́mi èwo Kùránì ni ṣé Mufti ọ̀dà kọ wípé Ànábì Sùlẹ́mánà Ànábì Dáúdà gba ìyàwó ní tí wọ́n sọ ni pé ẹran mo wá ṣègbè Kùránì mo wá rí pé bẹ́ẹ̀ ni ó kílàbù sí yín bàbá Mùdírù Gómìnà sọ pé ní tí Kùránì sọ kọ́ yẹn ẹ jẹ́ ẹ̀ ṣe lódodo báyìí yẹn